lásìkò yìí tèmi ò sí around, àwọn mẹ́ta náà kọ́kọ́ jókòó ìjókòó tí a mọ̀ sí OPC lẹ́nu ní Mushin. Àdírẹ́sì ibi tí wọ́n ti kọ́ mọ́ àwọn ìránṣẹ́ àwọn aninilára iná wọnú ẹgbẹ́ yìí tó fi wá dàbíi pé ààrẹ Gani Adams ò mọ̀ ṣe mọ́. Olè ló ń torí ẹ̀ ń jà, gbogbo ohun tó ń ṣe bàbá olè ní bàbá yẹn kíní kan. Àwọn aninilára náà wọ àárín wọn. Tàbá ní díẹ̀ ní ààrẹ Gani Adams lè ṣe lórí ọ̀rọ̀. Tí Gani Adams bá pe gbogbo faction OPC pọ̀ lénìí, wọn ò lè jẹ́ kan mọ́. Bí bàbá bá wà, tí bàbá pe gbogbo faction OPC, wọn ò lè jẹ́ kan mọ́. Èmi ni Samuel Adéyẹmí Ọ̀kanrìndé, tí mo jẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá tòótọ́ káàkiri gbogbo àgbáyé. Ọmọ Yorùbá ni mí, ọmọ Abẹ́òkúta ní Ògùn State. Àwọn baba ńlá mi wọ́n jẹ́ lára àwọn ọmọ Odùduwà gẹ́gẹ́ bí ìtàn ṣe tán wá. Ó ní gbogbo ibi tí wọ́n ti dúró kí àwọn tó jẹ́ baba ńlá tiwa tó wá tẹ̀dó sí Abẹ́òkúta láti ilẹ̀ Ifẹ̀. Ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá ó yàtọ̀ díẹ̀ sí torí ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá kò lóǹkà, ṣùgbọ́n ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá kì í ṣe ẹgbẹ́ àjàǹgbara, kì í ṣe ẹgbẹ́ alátakò. Ohun tó jẹ́ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lógún pàtàkì òun ni pé ọmọ Yorùbá, àṣà wa, ìṣe wa, ìwà ọmọlúàbí wa, níbo ló wà, ibo la sọ sí. Olóyìnbó á ní where did we miss it? Àwọn ẹsẹ̀ wo la gbé tí kò tọ́, tí kò yẹ tó mọ́ ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé bára wa ní ipò tí a wà yìí. Ẹgbẹ́ yìí jẹ́ ẹgbẹ́ tí ó ń pè wá sákèésí. Ẹgbẹ́ yìí jẹ́ ẹgbẹ́ tí ó ń gbìyànjú láti mú àṣà Yorùbá, àṣà yìí rẹwà, àṣà yìí lágbára, àṣà yìí jinlẹ̀. Tá bá tẹnu bọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àṣà àti ìṣe Yorùbá, a rí i pé Yorùbá, ẹ̀dá tí Ọlọ́run dá àwa ẹ̀yà Yorùbá, ó lágbára, ó dẹ̀ jẹ́ ohun tí ó ní ohun àmúyangàn eléyìí tí ó pọ̀ rẹpẹtẹ. Ṣé èdè wa la fẹ́ sọ tí ò láfiwé? Ṣé ṣọwọ́ róṣọ múra mélòó la fẹ́ kà nílẹ̀ Yorùbá? Ilẹ̀ Yorùbá ọ̀làjú ti wà kó tó wà ní ilẹ̀ àwọn Gẹ̀ẹ́sì, ìlú òyìnbó aláwọ̀ funfun káàkiri gbogbo àgbáyé. The ancient Ọ̀yọ́ Empire, that is àwọn Yorùbá ní baba ńlá wa ní ilẹ̀ Ọ̀yọ́ ní tí ó ń jẹ́ tá a mọ̀ lẹ́ni pé city, tá a ń pè ní city ló ti wà. Wọ́n ti ní ètò ohun táwa ń pè ní ọlọ́pàá àánú, ọlọ́pàá òde, gbogbo ẹ̀ ní Yorùbá ti ní. Ibi báyìí ni eléyìí gbọ́dọ̀ wà, ibi báyìí ni gbogbo ètò ti wà láti ilẹ̀ Ọ̀yọ́, old Ọ̀yọ́ Empire, títí tó fi wá, ta tún fi láti ìgbà tí Yorùbá ti ṣẹlẹ̀ tó ti wà. Ọlọ́run dá wa dáadáa. Ìwà ọmọlúàbí, bá a ti ṣe kíni, bí a ti ṣe ń wọṣọ, bí a ti ṣe ń
ní tẹríba fágbà débi wípé tá a bá wo ìran Yorùbá àwọn Gẹ̀ẹ́sì sọ wípé ọ̀nà ní táwọn ń pè ní social responsibilities then eléyìí tí a mọ̀ wípé bá a ṣe ń tọ́jú arúgbó wa bá a ṣe ń tọ́jú àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá tí ò sí pé bóyá àgbàlagbà ẹnìkan dàgbà a wá gbé lọ sí ibi tí à ń pè ní old people's home àṣà tí ò sí ilẹ̀ Yorùbá tọmọ Yorùbá ń káṣẹ̀ ibi la ti ń gbọ́ nílẹ̀ Yorùbá àwọn baba ńlá wa ń tọ́jú arúgbó àwọn arúgbó wọn ò fẹ́ kárúgbó wọn lọ torí wọn ò fẹ́ kán kí o sí tí wọ́n ń sáré ẹ̀ wọn ò fẹ́ kán gbé ọgbọ́n àti òye wọn lọ ní làwọn baba ńlá wa ṣe ń jókòó táwọn àgbà wọ́n ṣe ń gbàmọ̀ràn lọ́wọ́ àgbà wọ́n ṣe ń kẹ́kọ̀ọ́ tó jinlẹ̀ ní ti ọgbọ́n Yorùbá tó fi tayọ pàápàá nígbà tí a pè ní confederation nígbà yẹn wípé kọ́lọ́múdọ́mù yẹ́ ẹ̀gbẹ́ ìjọba ọlọ́múdọ́mù yẹ́ ẹ̀gbẹ́ tí ìran Yorùbá dá dúró á ya ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́nu láti mọ̀ wípé ní ilẹ̀ Yorùbá àìmọye àwọn aláwọ̀ funfun tán wá wàwòkọ́ṣe ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ àìmọye tó wá wàwòkọ́ṣe gẹ́gẹ́ tí òyìnbó ń pè ní mainstay of an economy ìyẹn ni pé kí ni tí ohun tí gẹ́gẹ́ bí a ti ṣe ní epo lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ pé epo títà yìí òun la fi mú ọrọ̀ ajé wa kí ni ohun tó so ọrọ̀ ajé wa tó mú lágbára òun ni ayé kòkó nígbà yẹn ní amóhùnmáwòrán tí wọ́n pè ní WNTV láyé ìgbà yẹn ó ti wà kọ́pọ̀lọpọ̀ aláwọ̀ funfun tó nírú ẹ̀ nílẹ̀ Yorùbá aláwọ̀ funfun wọ́n wá ń wàwòkọ́ṣe lọ́pọ̀lọpọ̀ lórí kíni àwọn ọ̀dàgbàsókè tó jẹ́ àkọ́kọ́ òun là ń rí ní ilẹ̀ Yorùbá tán wá ń wàwòkọ́ṣe ẹ̀ gbogbo àṣà yìí kí ló sọnù ìwà ọmọlúàbí tí àwọn baba ńlá wa kọ́ ní ilẹ̀ Yorùbá òun ló mú wọn ṣe àṣeyọrí ṣùgbọ́n nísìnyí ó ti di àdàlù kò dẹ̀ sí ohun tá a kì í bá nínú oúnjẹ àdàlù wà bá pè lẹ́wà àdàlù déédéé ni bàbá bá ń bẹ̀ náà ni oríṣiríṣi àṣà là ń kọ́ àwa ń gbèdè wa sọnù à ń pèdè wa ń fanákúlà kí ni jẹ́ fanákúlà èdè tó rẹwà tó dára tó jinlẹ̀ ju gbogbo èdè lọ ẹ sọ èdè tó dára tó lẹ́wà bíi ti ìran Yorùbá àṣà ìṣe òwe mi ò rí ẹni bá dẹ̀ náà tún rí ní tó lè tayọ ti Yorùbá kó jáde gbogbo àgbé yẹn sọnù àwa ní ká yóò rojú so ilé ní kókó tó jẹ ìṣọ̀kan Yorùbá lógún ní ọdún 2010 la lè ní bíi 2009 la ti ń pètèpèrò ìmọ̀ àwa fìdí ẹ̀ múlẹ̀ ní 2010 now mo ti láti ìgbà yìí ẹgbẹ́ yìí ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìtànpè ní promotion fún èdè Yorùbá lórí rédíò láti fáwọn èèyàn lẹ́bùn lórí àwọn ètò ó yá ẹ̀bùn oríṣiríṣi àti kó àwọn àṣe ìpàdé kan láìpẹ́ pẹ̀lú àwọn lọ́balọ́ba kan àti ṣèpàdé pẹ̀lú àwọn ọba tán a bá ní first class ọba nílẹ̀ Yorùbá àti ṣèpàdé lórí kíni tí ẹgbẹ́ yìí tó dálé lórí àdẹ̀ ti tún ní oore ọ̀fẹ́ àtàǹfààní láti ṣèdánilẹ́kọ̀ọ́ ó dẹ̀ tún náwọn nǹkan tí ó tún wà ní ṣùgbọ́n ẹgbẹ́ tiwa kì í ṣẹgbẹ́ aláriwo a ò sáré a gbọ́dọ̀ mọ lágbájá a gbọ́dọ̀ mọ tàmẹ̀dùn kì í ṣẹgbẹ́ tí òyìnbó ń pè ní self-serving eléyìí òun ni láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti
ipe bóyá à ń gbé àṣà wa lárugẹ kì í ṣe tí ó lè dà tó fara pẹ́ ipe agbúdúró ìjà agbúrò àtakò àbí ìyẹn kọ́ ni gbogbo tí à ń rí ẹni tí gbogbo ẹ̀dá èèyàn kì í dédé lọ́jà gbogbo ìgbésẹ̀ ẹ̀dá ó ti inú ọkàn wá ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá à ń gbìyànjú láti rí i pé ìwà ọmọlúàbí tẹ́ gbogbo ẹ̀dá tó bá ti níwà ọmọlúàbí àǹfààní wà fúnrú ẹni bẹ́ẹ̀ láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. ẹ bá wo ẹ jẹ́ kí wọ́n dá a padà sí ìkànnù àwọn àgbààgbà ní heroes of Yorùbá land àwọn akọni ìkànnù wọn ẹ jẹ́ kí n sáré mú wa lọ sí ọ̀rọ̀ Lísàbí kí ló bí ọ̀rọ̀ Lísàbí tó fi dá agbòǹgbò àkàlà òun ni ayé ọba Abíọ́dún lọ́yọ̀ọ́lé àsìkò yìí ìṣàkọọ́lẹ̀ tí wọ́n ń gbà táwọn Ẹ̀gbá tí wọ́n wá rí wípé ẹ wá ìnira yìí ń pọ̀ ìjìyà yìí ń pọ̀ àfi káwọn kọ ìyà yìí wọ́n kóra wọn jọ gẹ́gẹ́ bí ẹgbẹ́ àáró àwọn ẹgbẹ́ àáró yìí fún wípé ká fi ranra lọ lórí pé a fẹ́ gbé ṣọ̀sìn a fẹ́ lórí ọ̀rọ̀ àgbẹ̀ ó wá di ẹgbẹ́ ológun wípé àfi ká kọ̀yà yìí o àwa jagunjagun àti di jagunjagun báyìí o níjọ́ kan ṣo wọ́n gbé ìgbésẹ̀ wọ́n pinnu wọ́n kóra wọn jọ àwọn Ẹ̀gbá lábẹ́ Lísàbí wọ́n kọ ìyà yìí àwọn Ọ̀yọ́ Mèsì Ọ̀yọ́lé wọ́n tọwọ́ aṣọ wọn ọmọ wọn bá aṣọ amúyẹn wá gẹ́gẹ́ bí àfiwé ni Yorùbá nígbà tí ṣọ̀kan bá wà àwọn tó ń darí wa mọ ohun tó ń ṣe ọ̀rọ̀ yé wọn ju àwọn ọ̀pọ̀lọpọ̀ lọ ohun tó ní division on party lines wípé lórí pé ẹ̀yàmẹ̀yà lórí lágbájá ẹgbẹ́ kíni ọlọ́pẹ ló wà ẹgbẹ́ alákùkọ ẹgbẹ́ onímọ̀ọ́lẹ̀ ẹgbẹ́ oní alápẹ̀rẹ̀ bẹ́ẹ̀ òun ni wọ́n ló jẹ́ ìpínyà tí ẹnu òfin kò Yorùbá lè gbèjà ara wọn alọ́dẹ̀ aláwọn àgbẹ̀ adẹ̀nùhun àmúṣagbára ńlẹ̀ Yorùbá ẹ má jà tanra wa gbogbo ìlú tó bá dúró gbogbo ẹ̀yà tó bá dúró pé ìjọba ló máa gbà wọn tí ohùn wa gbọ́dọ̀ ṣọ̀kan ẹ má jà tanra wa ohùn wa gbọ́dọ̀ ṣọ̀kan lórílẹ̀‐èdè Yorùbá ní ìpínlẹ̀ Yorùbá wa yìí nílẹ̀ Káàárọ̀ Oòjíire Ìbàràpá ní ẹ rí pé tóun wa bá ṣọ̀kan a bá dojú ìjà kọ àwọn tí aninilára wọ́n á sá ó di dandan kan sá wọ́n á bì sẹ́yìn wọ́n á fọwọ́ wa wọ̀ wá bàbá mi kan ó máa ń pòwe abájọ wà ń gbà yẹn ọmọ Yorùbá dáadáa ni wọ́n ẹ má tí ì jẹ́ ń dárúkọ wọn á ní má fò kó mi dànù wọ́n ní ọjọ́ kan ṣo là á kọ́ àfi kí Yorùbá kóra wọn jọ àfi kí Yorùbá gbèjà ara wọn lórí ọ̀rọ̀ àwọn aninilára yìí torí bó ṣe wà lókè ọya àbáwò lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ ò lè lọ kó ẹlòmíì aṣọ̀gbìn wọn á ní ó wá sanwó kó tó lè ká èrè oko kí ti Yorùbá ó tó di bẹ́ẹ̀ kọ́rọ̀ Yorùbá ó tó di ohun tí ò ṣe é fewé mọ́
àfi ká gbégbèsè kẹ́nu wá ṣọ̀kan. Ṣùgbọ́n ẹgbẹ́ pélé á ní má dáhùn torí ẹgbẹ́ tó wà ní ilé ẹgbẹ́. Ẹ jẹ́ á fọ̀rọ̀ ẹgbẹ́ lẹ̀, ẹ jẹ́ á kóra wa níjàánu, ká ṣera wa lọ́kan. Bí aláìsí ṣọ̀kan, káwọn àgbẹ̀ kí wọ́n pera wọn, àwọn ọdẹ kí wọ́n pera wọn. Ìgbà tán bá ìjọba fúnra wọn bá rí pé àwọn ará bí yóò gbà. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tá a bá wò báyìí níbi tí ilẹ̀ mọ́ wa dé, ara wa là ń bájà. Àwọn tó yẹ ká dojú ìjà kọ a ò dojú ìjà kọ wọ́n. Ẹnìkan á ní ọ̀rọ̀ baba ńlá wa, wọ́n á ní kò sẹ́ni fẹ́ fi inú ìyan gbọgbẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ń sá sẹ́yìn. Kí ló dẹ̀ fà á? Kò sí ìṣọ̀kan. Bí ò bá sí ìṣọ̀kan, ìyà á pọ̀. Àwọn baba ńlá wa ní àìrìnpọ̀ ọmọ ejò. Ohun tó ń jẹ wá nù. Ìbàràpá ní kíní. Àìrìnpọ̀ ọmọ ejò wa lórílẹ̀‐èdè Yorùbá yìí, òun ló ń jẹ wá ń yà. Ṣe rí àṣìṣe ńlá ni ká kógi ká kó kù mọ̀ ká gbébọn ká ní a fẹ́ lọ gba àṣìṣe ńlá ni àwọn baba ńlá wa. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ history, ẹ jẹ́ á dá padà sí iléèwé wa. Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ ohun tó ń jáwó lọ́wọ́. Ẹ bá béèrè Abíọ́lá lọ́wọ́ ẹlòmíì á ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀, Abíọ́lá street. Kò mọ ẹni tí ń jẹ́ Abíọ́lá, kò mọ ohun tó gbélé ayé ṣe. Ẹ bá béèrè Gani Fáwẹ́hìnmí lọ́wọ́ ni Gani Fáwẹ́hìnmí. Wọn ò mọ̀. Àwọn akọni ti lọ lórílẹ̀‐èdè yìí. A ò kẹ́kọ̀ọ́ lórí wọn mọ́. A ò wà àwòkọ́ṣe mọ́. Gbogbo ohun tó jẹ́ pàtàkì sáwọn ọ̀dọ́ ọ̀sìn. Lágbájá mọ́tò wo ló rà, ilé wo ló kọ́, lágbájá wọn ti fi sípò. Pé n tó ṣèlú sọ wá dà nìyẹn. N tí àwọn adarí wa aláìlóòótọ́ bàbá tó gbówó ìlú wọlé tó fi tọ́mọ, irú ọmọ wo lẹ fẹ́ kí irú ẹ̀ yà níbi tọ́lọ́run wà? Ó yá, irú adarí wo la fẹ́? Adẹ̀ ń lépa pé kúrú ọmọ bẹ́ẹ̀ kó wá darí, torí kò sẹ́ni tó wà. Wọ́n ṣe ń wà nípò lénìí, wọ́n ti múra tọmọ́lẹ̀. Ó yá, irú ẹ̀kọ́ wo lọmọ kọ́ lára bàbá tí ń jalè, bàbá gbéwiri, bàbá ọ̀bàyéjẹ́, bàbá tí ò fẹ́ gbéga, tó jẹ́ pé ilé ẹ̀ kọ́kọ́ nígbéga òun là kọ́kọ́ kó tó kan aráàlú. Wọ́n bá dẹ̀ kan aráàlú láti fún wọn ní nǹkan máa jẹ, láti gbàgbé pé ìyà ń bọ̀ lọ́la fún wọn, láti dìbò ní ihun tó ń fún wọn pé láti dìbò. Ẹ̀yà tiwa rèé, ó yẹ ẹ lọ fún wọn ní ẹ̀rọ lọ́ta, ẹ lọ fún. Ṣé ó tán síbẹ̀? Ẹbí mélòó ni ẹ̀rọ? Ṣùgbọ́n àwọn baba ńlá wa fún wa lẹ́kọ̀ọ́ ìmọ̀ ló ń lólé ayé. Gbogbo ìlú táwọn ní wọ́n ń jápa já lọ já bọ̀, bọ́n bá ṣe dáadáa tán ò fi mọ̀ gbé kalẹ̀, ibo là ń jápa lọ. Ó yí àwọn adarí wa. Ìgbà gbogbo ìlú bá mọ̀wé àti rẹ́ wọn jẹ́ á nira. Gbogbo ìgbésẹ̀ wọn láti fi àwọn èèyàn sí bí epo. Ó yá, ẹ lọ dìbò, ẹ pín rẹsì, ó yá, ẹ lọ pín ẹ̀wà. Wọ́n mọ̀ pé oúnjẹ ọ̀sẹ̀ kan ni. Wọ́n á dẹ̀ gba ìjọ kan náà kú dìbò kìíní, ṣùgbọ́n ẹ jẹun ọ̀sẹ̀ kan. Dìbò kó sebẹ̀. Ọbẹ̀ títí láì ní. Ṣọ́bẹ̀ kan pẹ́ ó lù ọ̀sẹ̀ kan lọ nínú ìṣàsùn. So àfi ká ṣàtúnṣe láìsí bẹ̀rù Ọlọ́run fúnra wa. Àwa Yorùbá olórí pípé ó pọ̀ nílẹ̀ Yorùbá. Àfi ká dìde, ṣùgbọ́n kì í dìde wa. Ẹ jẹ́ ká wo báwọn baba ńlá wa ṣe ṣe tí agbára fi tẹ̀ wọ́n lọ́wọ́. Wọn ò gbébọn lọ bá Gẹ̀ẹ́sì. Wọn ò digun bí kíní lọ bá Gẹ̀ẹ́sì. Làákàyè, ọpọlọ, ìmọ̀ òun náà lò
káwọn Gẹ̀ẹ́sì dẹ̀ mọ̀ pé àwọn eléyìí wọ́n mọ ohun tí wọ́n ń ṣe, kì í ṣàwọn tí ó jẹ́ pé àfi ká mọ̀ mí, àfi ká gbórúkọ mi, àfi ká gbé mi sípò, ẹ̀ ń bá dẹ̀ ti pè wọ́n sí kinní, ìwọ náà gbà, ẹ lọ wá bí jókòó. Ṣùgbọ́n gbogbo ẹni bá ti mọ ibi tó ń lọ láyé yìí, ọ̀pọ̀lọpọ̀ mọ ibi tó ń lọ, ọ̀pọ̀lọpọ̀ tá a kó jọ, ó yẹ ẹ lọ digun gbàjọba, ìgbésí àìmọ̀kan ni, ìgbésẹ̀ gbẹ̀mígbẹ̀mí, torí àwọn tó ń darí wa tó mọ̀ pé àwọn ni aráàlú lára, wọ́n ń rówó ràbọ̀n, wọ́n ń rówó rọta àbọ̀n tẹ́yìn ò ní, kò dẹ̀ ní sẹ́ni máa fẹ́ lajúlẹ̀ kan dàrún lágbónú. Ṣùgbọ́n nọ́nà tí àwọn baba ńlá wa ṣe tọ́, kì í ṣe tàdá àti bọ̀n. Ẹ lọ wo ọmọ Yorùbá, gbogbo bá ti ń dépò, Yorùbá ò gbébọn gbéjé àáké, ọgbọ́n ìmọ̀ tọ́lọ́run fún orílẹ̀-èdè òun ni ká lò. A mọ bó ṣe yàtọ̀, kì í ṣe nípa jàgídíjàgan. Ẹ má jẹ́ atanra wa, kò sí ti ń jẹ́ tá a bá ní Nàìjíríà United Nations, inú ìwé ni eléyìí wà. Orílẹ̀-èdè yìí ìjọba tí à ń lò lórílẹ̀-èdè yìí, ìjọba bámúbámú moyó, ẹni bá dẹ̀ ti ní àfi kó máa ní sí, ẹni tó kù díẹ̀ kí àtó bí ò bá múra yóò di ráúráú fún òun ní ìjọba tó rà ń ṣe lórílẹ̀-èdè. Kí ló fa ojú wípé n tí à ń pè ní pé kéèyàn ní àgbékalẹ̀ eré, creativity lòyìnbó ń pè, táwọn baba ńlá wa ní. Àwọn kan náà gbọ́pọlọ kalẹ̀ tá a fi ní ilé ẹ̀kọ́ ọ̀fẹ́, àwọn kan náà gbọ́pọlọ kalẹ̀ tá a fi ní cocoa house, àwọn kan náà gbọ́pọlọ kalẹ̀ tá a fi ní amóhùnmáwòrán àkọ́kọ́ ní Áfíríkà ní Europe, tá a ṣáájú wo àwọn kan náà gbọ́pọlọ láti ṣe ohun mèremère. Kí ló fà á? Ojú pé ẹlẹ́yàmẹ̀yà ni kálukú. Àwọn Ìgbò, ó yá ẹ lọ darí ohun tẹ́ ó jẹ́ kínní, ohun ìmúṣagbára yín, ohun ọrọ̀ ajé yín, ẹ lọ gbọ́pọlọ kalẹ̀ bí ó ṣe gbèrú tẹ́ ó fi tọ́jú ara yín. Ya àwọn èèyàn wa ní òkè ọya, ó yá ẹ gbogbo àlùmọ́nì tọ́lọ́run fún yín, ẹ lọ bẹ́ẹ̀ ṣe lò fún àǹfààní àwọn èèyàn yín. Yorùbá, ó yá gbogbo àlùmọ́nì kòkó ni Yorùbá lò tó dẹ̀ dọ̀rọ̀, tó di ìran Yorùbá dàwó kọ́ṣe. Ṣùgbọ́n ìjọba tí à ń lò yìí, ó sọ ọ̀pọ̀lọpọ̀ di ìjọba godfather. Ẹ ò lè rẹ́nìkan nípò láì jẹ́ pé àwọn kan náà fi síbẹ̀, ó ṣe jẹ́ lẹ́gbọ́ yìí. Ẹni dẹ̀ fi síbẹ̀ wọ́n ní ẹni tí bá ń sanwó, òun ni onílù ń gbọ́ wo ijó ẹ̀ fi lùlù. Ìwọ̀n bá pa láṣẹ ni èlò tó bá pè, orin tó bá dá, òun náà ó di dandan kan gbè. Orin tí ẹni fìyàn sípò bá dá, òun lẹ́ni tán fi sípò gbé. Ó wá di pé kí kálukú máa sáré tarẹ̀, kì í ṣe ìjọba ó yá báwo ni a ṣe fẹ́ túlù ṣe, kì í ṣe ìjọba báwo láyé ṣe fẹ́ rójúmọ́. Lẹ́yìn parí oṣù, kálukú á gbé bí ìjọba báárà ni àjẹ́ ń ṣe yìí ó. Ìjọba báárà ká lọ ó di Àbújá ní parí oṣù, ìhun tá a bá mú bọ Àbújá ká tún wá wo bá kálukú tá fẹ́ bá ṣe dọ́bẹ̀ bò ní kínní. Ìjọba tí a wà lórí ẹ̀ ní orí stéètì àbí ìpínlẹ̀ wo láti rí ẹ̀sọ̀ kan tó ṣe nǹkan tó tayọ, tó jẹ́ pé èyí àrà láti jọ àti ń ṣèjọba tá a dáwọ́lé. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ ìṣọ̀kan tó fara mọ́ ojú pé ẹjá wo, kì í ṣe dandan ká pé tí ìta ń pè ní federation yìí, federation yìí náà kọ́ bọ́n ṣe ń practice ẹ̀ náà kọ́ là ń practice ẹ̀.
ẹ jẹ́ ká wò ó báwo làwọn ìpínlẹ̀ yìí tán ṣe rójú tán ráyè látijọ́. ẹ jẹ́ á padà síbẹ̀. Kálukú àlùmọ́ọ́nì kínní Niger Delta kínní kan ni, eléyìí ní ilẹ̀ Haúsá ni, wọ́n ní gold, eléyìí ní nílùú àwọn Ìgbò lọ́hùn, ohun tán ní gẹ́gẹ́ bí àlùmọ́ọ́nì ẹ fún wọn láyè kí kálukú ní àǹfààní, kí sẹ́ńtà wà. Àbújá lè wà ní kán dáná sàn Àbújá, ó lè wà ń bẹ̀, ṣùgbọ́n kì í ṣe Àbújá ló máa pàṣẹ security. Kò sẹ́ni mọ́lé ẹnìkan ṣọ́ bí ẹni ń gbélé. Àbújá kan tó pàṣẹ ohunkóhun ní ó lè wọlé ní Katsina, Àbújá náà ṣe ti máa pàṣẹ. Kí ló ń ṣe àwọn ará Katsina? Ìgbà Yorùbá bá ti ń tukọ̀ kínní àti wọnú Yorùbá àti dá kínní àti pé àwọn àgbẹ̀ wọn ò rí ṣẹ̀ṣẹ̀ abẹ́nìkan wọ á nira, ìnira dínkù. Àwọn tó wà ní ilẹ̀ Ìgbò nǹkan báyìí ni wọ́n fẹ́, nǹkan security á wà, kálukú á bójútó wọn ní ẹ̀. Ṣùgbọ́n gbogbo ohun òní ta ni ó yá, kò sẹ́ni lágbára lórí ẹ̀ ti gbogbo wa ni. Ohun tá a bá dẹ̀ pé iṣẹ́ tá a pè níṣẹ́ gbogbo wa á mẹ́hẹ. Ẹ fún kálukú láyè, ẹ jẹ́ kán dúró wọn. Àbújá wà níbi tó wà. Ẹ má jẹ́ atanra wa. Táyé bá sì ń jáyé, tí irú ìjọba táyé à ń pè gẹ́gẹ́ bíi pé ìjọba tó wà ń pò yìí ló sì wà. Ọlọ́run jẹ́ á ní àlàáfíà lórílẹ̀‐èdè, insecurity ò lè tán. A ò lè ti Àbújá máa pàṣẹ tó ń ṣẹlẹ̀ ní kọ̀rọ̀ ní Àpọ̀gbọ̀n, ní Bẹ̀rẹ̀kòdó, ní Lúpọ̀n, ní Òkè-Ò. Àwọn ará Òkè-Òkè náà ń ṣe. Ìgbọ́n bá ti bójú tó ra wọn. Ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan á mẹ́hẹ ni wọ́n sún wa débi adére. Insecurity tó wà káàkiri tá à ń rí torí kálukú ó ti di iṣẹ́ gbogbo wa. Iṣẹ́ gbogbo wa dẹ̀ mẹ́hẹ. Ọlọ́run jẹ́ á rí ṣe, ìwọ ló yẹ ó ṣe. Torí ẹ bá wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí, lágbájá ló yẹ ó ṣe o, tàmẹ̀dù ló yẹ ó ṣe lánàá o, eléyìí ló ṣe lónìí o, àfi ká máa fojoojúmọ́ bára wa wí. Iṣẹ́ tó yẹ á ṣe àfilẹ̀ à ò ṣe. Ó dìjọ́ a bá pera wa. Ẹ wo constitution, wọ́n ní we the people of Nigeria. Ẹ̀yin mélòó? Ẹ̀hún ṣe constitution review. Ìjọ mélòó? Gbogbo conference, gbogbo àpérò tí a ti ń ṣe lórí pé òkè ẹja ṣàtúntò Nàìjíríà. A fi ń tanra wa ni. Ẹ wòye owó tó orílẹ̀-èdè ṣe tó ń kó dànù lórí pé tẹ́ mọ̀ pé òyìnbó ń pè ní jamboree, tẹ́ mọ̀ pé kò ní rọrùn, kò ní wá sí ìmúṣẹ, kò ní ṣàmúlò. Ṣùgbọ́n a fi tọ́rọ̀ kan bá wà tó yá a fi darí àwọn ènìyàn pé kán má rí èèyàn sọ, a fi darí wọn. Èwo la múlò? Ẹ jẹ́ ká gbogbo àwọn ìwé àpérò tán, ẹ jẹ́ á gbé jáde. Kí làwọn èèyàn, kí ni tán sọ? Kò sí ìtamúṣe. Kálukú ń sáré àpótí ẹ̀. Tó bá jẹ́ orí ìjọba ẹni, ìjàngbara, unrest tí à ń pè ní unrest, oríṣiríṣi insecurity kò lè tán lórílẹ̀‐èdè yìí láì jẹ́ pé a ṣòótọ́ pera wa jọ. Báwo ni ó yẹ jẹ́ kí kálukú dúró tiẹ̀, ohun àlùmọ́ọ́nì wọn ẹ jẹ́ kán fi ṣera wọn lóore. Èmi ò gbà pé wọ́n ṣe bẹ́ẹ̀ torí kò síwà òmùgọ̀ tó tóun tí ẹ̀dá lè ṣe. Bí ẹni tó ní gbogbo agbára lọ́wọ́, bí ọmọ tó yọ̀gbálẹ̀ tó nóun lọ dojú ìjà kọ ẹni gbé hámọ́ra ogun, amọ̀ tàǹkì.
tó lọ dúró wájú amọ̀ táǹkì pé gbálẹ̀ tóun ó fi tú ẹ káre. Ìgbésẹ̀ tí wọ́n gbé nìyẹn n tá à ń pè ní suicide mission. Ẹdó mélòó lógún wọn, ọmọ Yorùbá mélòó ló wọn kó jọ, ìlú mélòó ló kóra wọn jọ. Ṣé báwọn baba ńlá wa ṣe ṣe rè? Ẹ wo gba ti ọ̀rọ̀ ti ìbò Abíọ́lá, kí ló ṣẹlẹ̀? Olórí pípé làwọn tán jagun yìí, ọmọ Yorùbá tòótọ́ ni wọ́n. Ìjọba Abacha ló wà nígbà yẹn. Abacha fúnra ẹ̀ kò mọ bí rédíò Kúdírà ti wá, ìjọba wádìí ẹ̀ wọn ò rí. Ẹ jẹ́ àforí ẹ jẹ́ àjókòó káfo gbogbo wọn bá ti pè aká tó gbé ìgbésẹ̀ ẹja àwọn baba ńlá wa ọlọ́gbọ́n onílàákàyè ní ìran Yorùbá. Ó jẹ́ n tó kó bà mí lọ́kàn jẹ́ pé wọ́n bá rúran Yorùbá nírú ẹ̀. Èèyàn kan pàṣẹ kó jí láàárọ̀ kó wá náà òun ó lọ commit suicide. Ẹ wá mú gbálẹ̀ ẹ mú lọ bá amọ̀ táǹkì pé ìní ìgbálẹ̀ tá a fi nà parí lójú ta ni. Ibo la ti rí nínú ìtàn? Ìlú àìmọye yàtọ̀ sí Cuba yìí, mélòó ni mo lè ṣe ṣàkàwé ẹ̀. Bẹ̀tẹ̀ jẹ́ ká wo Cuba tó jẹ́ pé a lè pè ní tó pé ó ṣe tí ò tiẹ̀ mú kíní dání. Fidel Castro, Raúl Castro, wọ́n kó àwọn èèyàn jọ, wọ́n dẹ̀ pé àwọn èèyàn, wọ́n sensitize wọn, wọ́n conscientize wọn, wọ́n kọ́ bá wọn sọ̀rọ̀, wọ́n educate wọn lórí kí ni ta gbọ́dọ̀ ṣe. Wọ́n dẹ̀ lẹ́yìn eléyìí wọ́n pè báwo la ṣe fẹ́ ṣe ìdojúkọ yìí. Batistuta ni dictator, American dictator ló yẹn gbà yẹn. Ọ̀nà wo wọ́n wà strategic gẹ́gẹ́ bí olóyìnbó. Wọ́n mọ tán fẹ́ ṣe, wọ́n mọ tán fẹ́ gbà. Wọ́n dẹ̀ ti jẹ́ káwọn ènìyàn mọ̀ tí ó wà lẹ́yìn. Lórí ìdásílẹ̀ ni ká ti bẹ̀rẹ̀. Ẹ ṣé. Tẹ́ bá wo ẹgbẹ́ OPC, ẹnìkan wà tí à ń pè ní Comrade Tony Ngurube. Comrade Tony Ngurube yìí ó jẹ́ ọmọ ilẹ̀ Niger Delta, Ìsàn extraction ní Niger Delta. A bá wo comrade mo ní àǹfààní láti jẹ́ ẹni tó súnmọ́ comrade. A jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́, à ń wọlé ara wa, à ń bára wa ṣe in the 80s. Comrade Tony Ngurube was an atheist. Yàtọ̀ sí eléyìí, àjọ jẹ́ ọmọ ẹgbẹ́ Nigerian Cuban Friendship Association. A ní àwọn other comrades tí mi ò lè dárúkọ wọn. Lára wọn ni Salisu Nuhu Muhammed, Secretary General Nigerian Labour Congress nígbà yẹn, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tí mi ò. Now, àṣálẹ́ ẹjọ́ kan mo wà pẹ̀lú nílé Comrade Tony Ngurube. Àwa ń sọ̀rọ̀ orílẹ̀-èdè yìí. Gbogbo ìyà tó ń jẹ gẹ́gẹ́ bí arákùnrin wa ṣe sọ ní Niger Delta, wípé àfi káwọn ó kọ̀, àfi káwọn ó fòpin sí i. Àwọn ń gbégbésẹ̀ láti fòpin sí ìyà yìí. Tá bá wò
a bá wo Isaac Adakaboro tó ti gbé ìgbésẹ̀ in the late 60s láti rí i pé ó fẹ́ gbé ìgbésẹ̀ bí àwọn Fidel Castro ń gbà yẹn pé guerrilla warfare bẹ̀ tí wọ́n kùnà láti ṣàṣeyọrí ìyẹn lórí ìgbésẹ̀ yìí. Àwọn comrades Ken Saro-Wiwa àwọn náà ń gbìyànjú. Comrade Tony Ngurube sọ̀rọ̀ yìí láṣálẹ́ ọjọ́ yẹn pé ẹ̀yin Yorùbá ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa wò rè comrade. Mo rò pé àṣálẹ́ ọjọ́ yẹn ni a fún mi ní oore ọ̀fẹ́ àti ṣe àkọsílẹ̀ kan lórí ẹgbẹ́ tó gbọ́dọ̀ jà fún jàǹgbara Yorùbá. Mo ń sọ ọ̀rọ̀ yìí láàrin èmi àti Ọlọ́run. Lásìkò yìí ó jẹ́ àṣálẹ́ tí mo kọ nǹkan ṣe àkọsílẹ̀ lórí ẹgbẹ́ Yorùbá. Lẹ́yìn eléyìí mi ò sí around. Comrade Tony Ngurube ó gbé idea yìí lọ bá bàbá Dr. Frederick Isiotan Fásihun. Bàbá tẹ́wọ́ gbà. Lásìkò yìí bàbá ọmọ ni mo jẹ́ sí bàbá ṣùgbọ́n wọ́n mú mi bí ọ̀rẹ́ àjọ wà. Èmi ń rí wọn bí bàbá, àwọn mú mi bí ọ̀rẹ́ torí bàbá jẹ́ ẹni tí ó kóyàn mọ́ra. Lásìkò yìí tèmi ò sí around, àwọn mẹ́ta náà kọ́kọ́ jókòó ìjókòó ní tí a mọ̀ sí OPC lẹ́nu ní Mushin. Àdírẹ́sì ibi tí wọ́n ti kọ́ mọ́ wọ́n kọ́ jókòó ìpàdé pé àjókòó ẹgbẹ́ OPC. Bàbá ọjà àti ìyá Ìjẹ̀bú. Bàbá ọjà ni bàbá yìí wọ́n pe bàbá yìí àti ìyá Ìjẹ̀bú. Ìyá Ìjẹ̀bú yìí wọ́n jẹ́ àgbàlagbà gan ni ìyá Ìjẹ̀bú. Báyìí ó ṣe díẹ̀ tí mo rí wọn. Ó ṣe díẹ̀ tá a ríra. Àti bàbá Frederick Fásihun àwọn náà kọ́ jókòó pé àjókòó ìpàdé OPC pé a fi gánlẹ̀. Lẹ́yìn eléyìí èmi ò tiẹ̀ ráyè pé à ń ṣe torí sọ̀rọ̀ iléèwé tèmi kò jẹ́ ń ráyè struggle mọ́. Ẹgbẹ́ yìí bẹ̀rẹ̀ sí gbèrú, ó ń pẹ̀ka, ṣùgbọ́n àwọn ọ̀dọ́ náà darapọ̀. Wọ́n ní youth wing ẹgbẹ́ yìí. Àwọn tí wọ́n ríra wọ́n wo pé ètò bí bàbá ṣe mú ọ̀rọ̀ OPC àwọn gẹ́gẹ́ bí àgbàlagbà ṣẹ́mọ̀ ọ̀dọ́ yíyọ lẹ́sẹ̀ ọ̀dọ́ ń yọ wọ́n wò pé àwọn ẹjẹ́ agbègbèsẹ̀ akin ibi tí a ti rí ààrẹ Gani Adams tán darí àwọn youth yìí nì. Àwọn bàbá ní bọ́kùnrin réjò bóbìnrin pa wọ́n ní kéjò sá ti kú tó ṣe bí òwe. Ìgbésẹ̀ tí ààrẹ Gani Adams nígbà yẹn Comrade Gani Adams ṣùgbọ́n Ọlọ́run ti tún fi wọ́n sípò ààrẹ ọ̀nà kakanfò báyìí. Ó ní pé ẹ jẹ́ ká
agitation wà, ìrẹ́jẹ yìí pọ̀, ìlépa àwọn méjèèjì kò takora wọn. Bí bàbá ṣe fẹ́ ló yàtọ̀, ṣùgbọ́n ohun kan ṣo ló gbé àti ààrẹ Gani Adams àti Dr. Frederick Fasehun, same goal ló spring wọn up, ló throw wọn up to limelight, ló sọ wọn di ìlú mọ̀ọ́ká wípé ìyà pọ̀ lórílẹ̀‐èdè Yorùbá, àfi kí awópin, àfi ká fòpin sí i. Ẹ kò wá sí bí gbogbo eléyìí ṣe fẹ́ ṣẹlẹ̀, àwọn kan á náwọn ti Gani Adams, àwọn kan á náwọn ti Frederick Fasehun, tó ti di pé ìṣọ̀kan sọnù, OPC tún dojú ìjà kọra wọn, ìkan àwọn òde ẹlẹ́yàmẹ̀yà, wọn náwọn kan àwọn rí Gani, wọn ti Gani Adams níbì kan, àwọn ti Gani Adams ṣé wọn kì í ṣe Yorùbá? Àwọn kan náà wọ́n rí ti Fasehun níbì kan, ṣé wọn kì í ṣe Yorùbá? Ó wá di pé Yorùbá bẹ̀rẹ̀ sí dojú ìjà kọra wọn, ó di pé aládàáyàdá ọlọ́bẹ yọ̀bẹ àtúnpara wa. So ara tí kò dẹ̀ sí nǹkan méjì, nǹkan eléyìnbó ń pè ní infiltration. Àwọn àdàmọ̀dì wọ́n wọnú ẹgbẹ́ yìí, wọ́n bára wọn nínú ẹgbẹ́ yìí. Àwọn aṣàkíyèsí pé àwọn tí wọ́n dìde ìjà sí, àwọn aninilára tó ń dojú ìjà kọ, àwọn náà sún. Èyí tó òyìnbó ń pè ní infiltration ó wọlé débi wípé a rí pé èdè àìyedè bẹ̀rẹ̀ sí wọ inú ẹgbẹ́ yìí, ẹlẹ́yàmẹ̀yà wọlé, ìdojúkọ wọlé, wọn ò wá jẹ́ kí ẹgbẹ́ yìí kó rójú kí la torí ẹ̀ ṣàgbékalẹ̀ ẹ̀ mọ́, kí la torí ẹ̀ dá sí, kí lè èrèdí tí ẹgbẹ́ yìí tó ṣe wáyé, kí ló bí ẹgbẹ́ yìí. ẹni tó ní along the line ìyẹn sọnù. Superiority struggle, èmi mo jù ẹ́, ìwọ ló jù mí, ó setting, tí kìí ṣe ohun tí àtọ̀tún àtòsì tí wọ́n ní lọ́kàn níbẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí. Ìpòǹgbẹ wọn ìkànṣó ni, ṣùgbọ́n àwọn tí wọ́n ń dojú ìjà kọ, wọn ò jókòó, wọn ò káwọ́ gbénú, àwọn náà wọ àárín wọn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Wọ́n bẹ̀rẹ̀ sí fira wọn sí kí àwọn ibi tó ṣe kókó láti dojú ẹgbẹ́ rú, tí ó hàn sáwọn adarí gan. Mi ò rò pé Comrade Gani Adams, ààrẹ Gani Adams lẹ́nu, ó lè jí nílé ẹ̀ kó ní ọ̀yá ẹ kó hamọ́ra ogun, ẹ lọ pa bàbá Fasehun. Kò ṣeé ṣe. Bàbá Fasehun nígbà ayé bàbá kò lè múra nílé ẹ̀ ó yá ẹ lọ parí ẹ̀. Bàbá àtọmọ ni wọ́n. Ẹgbà tí àwọn ẹ̀dá yìí tí wọ́n ti wọ àárín OPC ó di ẹlẹ́yàmẹ̀yà. Bàbá rí ọmọ gẹ́gẹ́ bí ọ̀kánjúà, gẹ́gẹ́ bí alágídí. Ọmọ náà wo bàbá gẹ́gẹ́ bí ọ̀kánjúà, gẹ́gẹ́ bí alágídí. Ó yá, báwo ni ẹgbẹ́ ṣe fẹ́ tẹ̀síwájú? Báwo la ṣe fẹ́ ṣàṣeyọrí lórí tí a torí ẹ̀ ṣàgbékalẹ̀ ẹgbẹ́?
so eléyìí jẹ́ pàtàkì ohun tó sọ ẹgbẹ́ OPC ohun tó bá ẹgbẹ́ OPC débi tó dé lẹ́nìí. Faction sì wà ṣùgbọ́n ẹgbẹ́ yìí ó léròǹgbà tó dáa, ó ṣiṣẹ́ takuntakun, ó gbégbèsè akin. A ò lè gba ilé lọ́wọ́ ẹgbẹ́ OPC. Comrade Gani Adams ò múra àti di adarí yanyan nínú ẹgbẹ́ OPC. Ó yé mi ẹni bá sọ pé kò rí bẹ́ẹ̀. Comrade Gani Adams ò múra ẹ̀. Èmi mọ àtọ̀tún àtòsì mo láǹfààní àti lè sọ díẹ̀. Comrade Gani Adams ò múra ẹ̀ pé dandan àfi kóun di olórí. Bàbá Fáṣẹ̀hùn gẹ́gẹ́ bí adarí, ìlépa bàbá Fáṣẹ̀hùn, ọ̀rọ̀ Yorùbá ó jẹ bàbá Fáṣẹ̀hùn lógún títí di àsìkò t'Ọlọ́run pé bàbá sọ́dọ̀. Bàbá ń gbé àwọn ìgbésẹ̀ kan mi rò pé ọmọ Yorùbá rí ọ̀rọ̀ yìí ó sí òyìnbó ní sí the light of day. Bàbá ń ṣe àwọn ètò kan tó ní agbára fúnran Yorùbá tí àjọ wà èmi àti bàbá nínú yàrá bíi tí bàbá fi ọ̀rọ̀ àṣírí tó gbé jáde tó fi hàn. Mo dẹ̀ wò pé tí kìíní tó bá bọ́ síta ìran Yorùbá máa ìyàtọ̀ ńlá. Bàbá ò ní kán gbàjọba ṣùgbọ́n tí ó máa ṣàǹfààní fọ́mọ Yorùbá. Ní tèmi ṣe máa ń tẹnu mọ́ pé ìran yìí ìran t'Ọlọ́run kẹ́ ni, ìran olórí pípé, ìran olórí ire ni ìran Yorùbá. Kò sí àṣànù nínú àṣà nínú èdè Yorùbá. Kò sédè tó rẹwà, kò sédè tó jinlẹ̀ bí èdè Yorùbá. Now ó ní pé bàbá yìí ó ń ṣe ìjíròrò lórí báwo ni a ṣe fẹ́ mú ìlọsíwájú, mú un tó sọnù. Mi ò fẹ́ sọ torí àwọn ọmọ bàbá náà láǹfààní láti lè gbé ọ̀rọ̀ yìí jáde torí àkọsílẹ̀ ti wà lórí ẹ̀. Ẹ tí ń bá wa ń sọ báyìí Ọlọ́run ò fẹ́, mi ò fẹ́ táwọn tí mi ò ṣiṣẹ́ fún. Ó ní pé mi ò rò pé bàbá ní àǹfààní àti gbé kínní jáde k'Ọlọ́run tó pé bàbá sọ́dọ̀. Now tá bá wò ọ̀rọ̀ Yorùbá jẹ bàbá lógún tó pọ̀ ṣùgbọ́n ọ̀nà tá a fẹ́ gbé gbà ó yàtọ̀. Àwọn èèyàn ní bàbá compromise towards the tail end. Bí wọ́n ṣe sọ nípa ti Táí Ṣólárin nì wípé Táí Ṣólárin wọ agbádá. Ara tí à ń sọ nípa àwọn amúnisìn, aninilára, kò sí ìgbésẹ̀. Àwọn náà ò káwọ́ gbénú. Wọ́n mọ̀ pé ìgbà tí ilé bá tò ẹ wá wo ayé yìí bó ṣe rí. Èṣù mọ̀ pé Ọlọ́run nífẹ̀ẹ́ aráyé. Ṣé bóun ló ṣẹ̀dá wa? Ó fìmí ẹ̀ sínú wa tó ga ju gbogbo ẹranko lọ. Mo Èṣù wá gẹ́gẹ́ eléyìí ò lè máa lọ báyìí. Ó wọgbọ́n, ó wọ àárín wọn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ làwọn aninilára orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn náà gbogbo ìyapa tó wà láàrin ẹgbẹ́ OPC lénìí. Àwọn kọ̀rọ̀mọ̀ sí ẹ̀dá, àwọn ìránṣẹ́ àwọn aninilára iná wọnú ẹgbẹ́ yìí tó fi wá dàbí pé ààrẹ Gani Adams ò mọ̀ ṣe mọ́. Ó lè lóhun torí ẹ̀ ń jà, gbogbo ohun tó ń ṣe bàbá ó lè ní bàbá yẹn kíní kan. Àwọn aninilára náà wọ àárín wọn, àwọn náà pín ẹgbẹ́ yìí, wọ́n dẹ̀ fàyè lẹ̀. Wọ́n ní bógiri ò lanu, wọ́n fàyè lẹ̀ fún ni.
wọ́n fàyè lẹ̀ fún mi nítorí ẹgbẹ́ OPC ṣe di n tó dà. Tá bá ní díẹ̀ ní ààrẹ Gani Adams lè ṣe lórí ọ̀rọ̀ tí Gani Adams bá pe gbogbo faction OPC pọ̀ lénìí wọn ò lè jẹ́ kan mọ́. Bí bàbá bá wà tí bàbá pe gbogbo faction OPC wọn ò lè jẹ́ kan mọ́. Ọ̀pọ̀lọpọ̀ á rí àléébù ààrẹ Gani Adams. Ọ̀pọ̀lọpọ̀ á rí àléébù bàbá Fáṣìm tí wọ́n bá ṣe tọ́ wọ́n bá ìwà. Àbádẹ́ ń pe àléébù gbogbo kálukú ló ní tiẹ̀ lára. Ní tí àwọn ń pè láléébù yìí ẹ fún àwọn náà láǹfààní láti ṣiṣẹ́ débi tán ṣiṣẹ́ dé. Ká wá mọ̀ bójá àléébù ni bójá àléébù kọ́. Ohun tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ tó fi ní Gani Adams àwọn èèyàn yìí a gbọ́dọ̀ lù wọ́n lọ́gọ ẹnu. Wọ́n fẹ̀mí wọn lélẹ̀ ni. Ó yé mi wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ àti bàbá Fáṣínwó pé wọ́n wà Ọlọ́run ló mú bàbá lọ kì í ṣe pé ó bógun lọ. Ààrẹ Gani Adams ó jagun débi ó dé ni. Ó fẹ̀mí ẹ̀ lélẹ̀ ni Ọlọ́run dẹ̀mí ẹ̀ sí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò lè fojú fín tí wọ́n fojú fín àwọn méjèèjì bá ṣe ní ìyapa wà láàrin wọn. Ṣùgbọ́n wọ́n ń wá ipò. Greed ò lè jẹ́ ìkànkara ìmọ̀tara ẹni nìkan ò lè jẹ́ kárí mi ò lè jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ faction tá à ń rí ẹ bèrè iṣẹ́ tán ti gbé ṣe. Ẹ bèrè ìyàtọ̀ tán ti mú bá ẹgbẹ́ OPC. Ṣùgbọ́n àwọn náà fẹ́ lórúkọ. Àṣebí ọmọ ìjọ òun bí ààrẹ Gani Adams. Ní tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ni. Òun náà ń forúkọ. So ipe ìmọ̀tara ẹni nìkan ò lè jẹ́ kẹ́gbẹ́ yìí papọ̀ mọ́. Torí ẹ̀ àwọn baba ńlá wa ní bògiri ò lanu. Gbogbo ẹgbẹ́ tá a bá ti ń dá tó bá ti jẹ́ ẹgbẹ́ ẹ jẹ́ ká kọ́ bá ti ṣe juwọ́lẹ̀ ká rí ngbà míì kì í ṣe gbogbo ìwọ̀sílẹ̀ èèyàn ń kọ̀ torí ká lè tẹ̀síwájú. Gbogbo ẹni bá ọkùnrin tó bá ń wà léébù lára obìnrin kò lè níyàwó nílé kò lè dá láya nílé. So gbogbo ìgbà tí a bá ń wá ìlọsíwájú ẹgbẹ́ ẹ yé jẹ́ ara léébù àbùkù lágbájá yẹ ó gbégbèsè a má jà fàyè lẹ̀ fògiri láti lanu. Aláǹgbá wọnú ẹ̀ kò dẹ̀ lè síṣọ̀kan mọ́. Bẹ́gbẹ́ OPC ṣe wà kò sí bá a ṣe fẹ́ pe OPC pọ̀ mọ́. Ẹ jẹ́ àdánwò àwọn kan á sì máa pera wọn ní OPC kìíní àwọn ò lè tẹríba fún kìíní ojú àwọn náà ṣe bí àwọn ó yẹ kó ṣe kìíní kan gbà kan tí ó yẹ kó ṣe èrè làwọn fẹ́ ṣe ẹ bèrè bọ́n bá rí gbé ṣe. So ìmọ̀tara ẹni nìkan ó ti mú ìpínyà bá ẹgbẹ́ OPC. Ṣé rí ẹ bá wo gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú ààrẹ Gani Adams ó fẹ̀mí ẹ̀ lélẹ̀ ni débi ó dé yìí kó tó lórúkọ ojú ẹ̀ rí. Sunday Igboho kò jìjà ara ẹ̀ ó ń jà fún Yorùbá ni ó fẹ́ kọ̀yà Yorùbá ni. Gbogbo tí Sunday Igboho ìgbésẹ̀ tó gbé tọ́lọ́run dẹ̀mí ẹ̀ sí ọ̀pọ̀ ni ò gbé ìdajì
tó ti bá a lọ àtàwọn àtọ̀tún àtòsí wọn risk takers gbogbo ohun tó ń ṣe wọn ò ṣe pé bóyá ká fi lókìkí wọn ò bẹ̀rẹ̀ lórí pé ká fi tábà ní ààrẹ Gani Adams èmi fi gbogbo ẹnu sọ kò wọ́n bá ní ó lè di Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà tí gbogbo ọ̀rọ̀ yìí wà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kò ronú ẹ̀ ṣùgbọ́n ibi orí máa dé orí gbọ́dọ̀ débẹ̀ bẹ́ẹ̀ ni Sunday Igboho ìjà tó bẹ̀rẹ̀ kì í ṣèjà wípé kó àti lókìkí so kò wá yẹ kí láàárín àwọn méjèèjì àwọn ṣẹ́rí ìgbẹ́ bá dojú ìjà kan àwọn kan tó bá rí i pé tó ń ṣàkíyèsí pé ẹbí tíjà yìí ń lọ pé àfi kán wá ọ̀nà tí ìrìn àjò yìí á fi dàrú àwọn kan wà wọ́n ti wọ àárín Yorùbá wọn ò fẹ́ ṣọ̀kan fún Yorùbá àwọn ọ̀tá ọmọ ilẹ̀ yìí ni wọ́n ọmọ Yorùbá ni wọ́n ṣùgbọ́n wọ́n ń ṣiṣẹ́ tako Yorùbá àwọn internal enemies gẹ́gẹ́ bí olóyìnbó àwọn náà ń dá gbogbo wọ́n ń gbéra wọn lọ wọ́n ń ṣe iṣẹ́ àwọn ọ̀tá tá ò bá padà sẹ́yìn mo rọ Ààrẹ Ọ̀nà Kakanfò ipò ńlá ni o nílẹ̀ Yorùbá o ipò àgbà kọ́lá ọjọ́ orí kọ́lá ń pè yìí o ipò àgbà l'Ààrẹ Gani Adams wà lénìí jẹ́jẹ́ làgbà ń ṣe o jẹ́jẹ́ níjú àgbà o bẹ́ẹ̀ ni Sunday Igboho àfi kán jọ pé ra wọn ṣàkíyèsí láìsí ìṣọ̀kan láàrin àwọn méjèèjì orílẹ̀-èdè Yorùbá bẹ̀rẹ̀ sí a ó máa rí ìgbéga a ó máa tẹ̀síwájú ni so àfi kán pera wọn ṣàkíyèsí kán bẹ̀rù ara wọn kán má gbà fọ̀tá láyè ọ̀tá ti kó sí wọn láàrin ọ̀tá orílẹ̀-èdè Yorùbá ó ti wà lẹ́yìn wọn kí kálukú fojú fò ibi tá ti ṣe kálukú kó dáríjì torí kíni ìṣọ̀kan Yorùbá àwọn ọ̀tá Yorùbá wọ́n mọ agbára tí Yorùbá ní wọ́n mọ wípé ẹ̀yà Yorùbá ẹ̀dá tí Ọlọ́run dá Yorùbá àwọn gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ báyìí wọ́n á rúlu àgbáyé wọ́n á darí àgbáyé wọ́n ò sún níta fi gbọ́dọ̀ pera wa ṣàkíyèsí nìyẹn ibo náà ti ń pe ẹ lọ wò káàkiri gbogbo àgbáyé àwọn ipò pàtàkì tá ò ti ní bọ́mọ Yorùbá ibi àṣeyọrí tá ò ti bọ́mọ Yorùbá ṣùgbọ́n a gbọ́dọ̀ pera wa ṣàkíyèsí àti Ààrẹ Ọ̀nà Kakanfò àti Sunday Igboho pera yín ṣàkíyèsí ipò àgbà Ọlọ́run ti gbé yín sípò àgbà Ọlọ́run ò jẹ́ kẹ́ ẹ bógun lọ eléyìí tọ́pẹ́ fátọ̀tún àtòsì ẹ ti jagun àjàyè ẹ jẹ́ kí Yorùbá kan jèrè iṣẹ́ ọwọ́ ẹ jèrè iṣẹ́ ọwọ́ yín kí Yorùbá ìran Yorùbá jèrè iṣẹ́ ọwọ́ yín ìjà nínú èdè àìyedè kò sáǹfààní tẹ́ fẹ́ ṣe fún Yorùbá kò sáǹfààní tí ẹ lọ kóòtù kí nìyẹn kọ́ ọmọ Yorùbá ẹ sọ̀rọ̀ síra yín kí ni ẹ̀kọ́ wo ló kọ́ ọmọ Yorùbá so láìsí ṣọ̀kan kò sí agbára kò sí ẹbí kò sí ìjọ kò sí ìlú tó ní agbára tí ṣọ̀kan ò bá sí kò sí agbára tó tágbára àṣọ̀kan.
gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀, Afẹ́nifẹ́re tẹ́lẹ̀ kì í ṣe ẹgbẹ́ pàṣẹ sàn àṣà ìṣe ló ń jẹ́ Afẹ́nifẹ́re, kì í ṣe ẹgbẹ́. Àwọn wo la Afẹ́nifẹ́re? Ẹ jẹ́ ká kọ́kọ́ yànnàná ẹ̀. Abáná Afẹ́nifẹ́re ẹni ń wá ẹ̀kọ́ ọ̀fẹ́ fọmọ káàárọ̀ òjíire, ẹni ń wá kí ọmọ káàárọ̀ òjíire jẹun lọ sùn, jẹun alẹ́, oúnjẹ alẹ́ jẹ, kó jẹun àjẹyó, ẹni ń wá kọ́mọ Yorùbá kó ráṣọ wọ̀ sọ́rùn, ẹni ń wá kí ìran Yorùbá di àmúyangàn. Ní tó ń jẹ́ Afẹ́nifẹ́re nìyí. Gbogbo ẹni bá ti ń wá dáadáa tó jẹ́ ìdá Ọlọ́run, òun la Afẹ́nifẹ́re. Àṣà ìṣe ló ń jẹ́ Afẹ́nifẹ́re. Ìṣe ta ni, àṣà ta ni, àṣà ọmọ Yorùbá. Ní tó ń jẹ́ Afẹ́nifẹ́re yìí, òun la sọ dẹgbẹ́. Ó wá di ohun tí ó ní agbára débi pé àwọn baba ńlá wa lò ó. Gbogbo ohun tó bá ń dá láyè, wọ́n á náà wo ló wà díẹ̀, wọ́n á náà wọn Afẹ́nifẹ́re. Gbogbo ẹni tí ò bá ìmọ̀, tí ò ní mọ̀ tara ẹni nìkan, tó ń wá káyé ó rójú, wọ́n á náà wọn ló wà díẹ̀. Ẹ wá wò, ṣá lè pe Afẹ́nifẹ́re, àwọn tó wà ń di Afẹ́nifẹ́re ní Afẹ́nifẹ́re? Ire wo náà ń wá fórílẹ̀-èdè láìsí ṣọ̀kan? Gbogbo ẹ̀dá tí ò bá ti ṣetán láti sọ̀rọ̀, láti gbé ìgbésẹ̀, láti sa ipá tí ìṣọ̀kan ó fi wà lórílẹ̀-èdè yìí, tí ìpín Yorùbá yóò fi di dáadáa, ẹ jọ̀ọ́ yé pè l'Afẹ́nifẹ́re. Afẹ́nifẹ́re kì í ṣèdè ẹgbẹ́, kì í ṣe ohun tá a lọ fi gbowó l'Àbújá, kì í ṣe ohun tá a fi gba kọ́ńtráàtì, kì í ṣe ohun tá a fi ń pè èèyàn sí kínní, kì í ṣe ohun tá a fi ń wojú rẹ̀. Àdábí, àdámọ́, àbínibí ló ń jẹ́ Afẹ́nifẹ́re. Àṣà ìṣe Yorùbá, ohun tí Yorùbá dúró fún, òun l'Afẹ́nifẹ́re. Gbogbo ẹ̀dá tó bá ti ń lágbájá eléyìí ò ṣe kínní, tó jẹ́ pé tá bá ń so gbáǹdì ká lè pò kìkì mi, ká lè dé connection, ká lè súnmọ́ wọn ní ipò àṣẹ, wọn kì í ṣe Afẹ́nifẹ́re. Ẹ lọ wo àwọn tá a pè l'Afẹ́nifẹ́re, àwọn tó ń wá ìṣerere, tó ń wóríire fún gbogbo ọmọ orílẹ̀-èdè káàárọ̀ òjíire, àwọn l'Afẹ́nifẹ́re. Gbogbo ẹ̀ tá a bá ti wo iṣẹ́ ọwọ́ ẹ̀, tá a rí pé kò bá kí náà ti ń pè definition yìí, tí ò bá ti bá a lọ, tá ò lè rí iṣẹ́ ọwọ́ ẹ̀ pé bàbá yìí ibi dáadáa la bá, bàbá yìí ibi kí Yorùbá tẹ̀síwájú, bàbá yìí ìgbésẹ̀ tó ti gbé látijọ́ tó ti sún ọmọ Yorùbá síwájú nì. Ẹni wá dìde, ó ní òun Afẹ́nifẹ́re, ẹ sọ fún un pé kì í ṣe Afẹ́nifẹ́re. Ẹ já wo àwọn tí gbogbo ẹ̀dá tó bá ti pèrè ẹ̀ l'Afẹ́nifẹ́re, iṣẹ́ kí ló ṣe fórílẹ̀-èdè, kí ló ṣe fọ́mọ káàárọ̀ òjíire, àǹfààní mélòó èèyàn mélòó ló tara ẹ̀ dìde, ibi wọn ti ń sòótọ́, ǹjẹ́ a bá ń bẹ̀? Òótọ́ mélòó ló sọ tó yí ìpín ọmọ Yorùbá padà sí rere? Ṣùgbọ́n ká gbóhùn mi, kí awójú re, kí eléyìí ṣe kókó, àpò kálukú ń dù. Afẹ́nifẹ́re wà lóòótọ́, kì í ṣàwọn tí ń wá kọ́ńtráàtì, kì í ṣàwọn tó ń wá ipò, kì í ṣàwọn tó ń wá popularity. Ká gbóhùn mi, Afẹ́nifẹ́re wà. Ọmọ Yorùbá gidi, Yorùbá àtàtà, Yorùbá
àsán ó wà lórílẹ̀‐èdè yìí, àwọn Afẹ́nifẹ́re, àwọn tá a lámọ̀ Afẹ́nifẹ́re. Afẹ́nifẹ́re ò bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́, àṣà ìṣe Yorùbá ló ń jẹ́ Afẹ́nifẹ́re. Gbogbo ẹ̀dá tó bá ń ṣe dáadáa Yorùbá ń pè láfẹ́nifẹ́re. Ṣùgbọ́n ẹni bá wá ti kan orúkọ ìmórí tó pè ní tẹgbẹ́, a gbọ́dọ̀ bá níbi ìṣọ̀kan, níbi ìṣerere, níbi tá a fi sún gbogbo ọ̀rọ̀, gbogbo ìṣe, ó gbọ́dọ̀ máa sún ọmọ Yorùbá síwájú. A dẹ̀ gbọ́dọ̀ ti rí àwọn tó tara ẹ̀ dìde, àwọn tó kẹ́kọ̀ọ́ lára bàbá ẹ̀, àwọn tán pé bóyá bàbá bóyá ìyá tó jẹ́ Afẹ́nifẹ́re. Gbogbo ẹni bá ti ń ná Afẹ́nifẹ́re wà, èèyàn gidi ló kún orílẹ̀-èdè Yorùbá. Ṣùgbọ́n kò sí ká má rí àwọn tó jẹ́ pé wọ́n ń lépa, kò sí tá a lè forúkọ pè. Ṣùgbọ́n gbogbo ẹ̀dá tí wà ẹ bá ti ń tako ìṣọ̀kan àti tẹ̀síwájú, ẹ sọ fún wọn pé wọn kì í ṣàfẹ́nifẹ́re. Gbogbo wa tó bá ti tako ti Yorùbá, ẹ sọ fún wọn pé wọn kì í ṣàfẹ́nifẹ́re. Àwọn bàbá wa tán ta mọ̀ láfẹ́nifẹ́re, wọ́n ṣe eré ní ojú ayé wọn, lẹ́yìn wọn gbogbo ayé mọ̀ pé gbogbo ìlépa wọn kí orílẹ̀-èdè Yorùbá kó lè ní tẹ̀síwájú, ìran Yorùbá kó lè nígbéga, nǹkan dúró fún yín. Mo wà lọ́dọ̀ bàbá, a ṣèpàdé kan lọ́dọ̀ bàbá wa ní Professor Wande Abímbọ́lá. A ò parí ìpàdé yẹn lọ́yọ̀ọ́ náà, a ò parí ìpàdé yẹn. Bàbá Professor Wande Abímbọ́lá gbà á nímọ̀ràn pé kí a wá rí bàbá Adébáyọ̀ Fálétí, kọ́lọ́run kó foríjì wọ́n, àti Professor Akínwùmí Ìṣọ̀lá. Àwọn náà wà ń pàdé yẹn nìbàdàn lọ́dọ̀ bàbá Adébáyọ̀ Fálétí. Ìbéèrè tẹ́ béèrè yìí, òun ló mú mi rántí ọ̀rọ̀ yìí. Ẹnìkan wá béèrè nínú ìpàdé yìí pé bàbá, ọ̀rọ̀ Yorùbá tí ò yéra wọn yìí, kí ni àṣírí ẹ̀? Ṣé kò yẹ kí ọ̀rọ̀ Awúlẹ̀ jáde? Ìmọ̀ràn tí bàbá mú wá, àdẹ̀rẹ́ ni tó sọ lé, òun ní pé ibi tọ́rọ̀ Yorùbá ń lọ, ṣé bá a náwọn babaláwo tó mọ̀ dé ọ̀pẹ̀lẹ̀ nílẹ̀ Yorùbá, Awúlẹ̀ tó gégùn, ó ní bá a ṣe ń régùn, kí ló dé tán ò gbégbésẹ̀ kán ṣe bó ṣe yẹ kán ṣe kó lè rí bóyá ó ti ń rí. Pé tán bá gbégbésẹ̀ yìí, ó ṣeé ṣe kí ìṣọ̀kan padà sí orílẹ̀-èdè yìí, orílẹ̀-èdè Yorùbá. Torí orílẹ̀-èdè ní ìran Yorùbá fúnra ẹ̀. Ó ní pé a ò lè jókòó ká máa wò wípé àwọn èèyàn ń béèrè ìbéèrè lọ́wọ́ àwọn, ṣùgbọ́n táwọn rí òun ni pé àfi káwọn babaláwo kan pera wọn jọ. Ìwọ Professor Wande Abímbọ́lá, babaláwo ni bàbá, gbégbésẹ̀ ni. Àbá tí bàbá tí wọ́n dá lábàá nìyẹn lọ́dún náà lọ́hùn. Ọlọ́run ti pe bàbá sí òní pé ọ̀rọ̀ ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí, a bá wọlé kálukú, Al-Quran, Bíbélì mímọ́, òun ló wà nílé kálukú wa. Kò sẹ́ni tó fọ̀pẹ̀lẹ̀ kọ́ pé òní pé ẹ̀sìn tí kálukú wa ń ṣe, kí ló dé tá ò pera wa? Kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn, kì í ṣọ̀rọ̀ ètùtù. Bá ń ṣe ètùtù dọ̀la, kò mọ́kànjú àkúò. A ti rí àwọn tó ti gbégbésẹ̀ pé kán rí látijọ́
kán rí ègún tẹ́ a rò pé oúnjẹ tó ń ja orílẹ̀-èdè. Ṣùgbọ́n àwọn nǹkan wà tó jẹ́ pé a gbọ́dọ̀ pera wa ṣàkíyèsí. Òun ni pé àwọn amúnisìn wa kí ni wọ́n ń lò láti mú ìpínyà àti ìyapa bá ẹgbẹ́ Yorùbá àti ìran Yorùbá. Kí ni wọ́n ń lò? Ipò ni. Ẹ̀yin wọ́n bá ti rí pé ọ̀tún òsì ọ̀rọ̀ wọn ń yéra wọn, wọ́n dẹ̀ mọ̀ pé ibi wọn ń bọ́rọ̀ yìí lọ àfi kó dà wọ́n lágbo nù. Ó ní tán máa fi tan ọ̀tún. Kí ló dé? O rí pé lágbájá ń ṣẹ́jú sí ẹ. Ṣe ló má wọ̀ ìgbà bá fi ẹ́ sípò báyìí òdọ̀gẹ́ ni. Ẹ wo bí ẹbọ wọ́n ní ẹbọ alárùká ò ṣe é rù. Bẹ́ẹ̀ lọ ẹbọ ọ̀kánjúà. Ìjọ abárẹ́bọ ọ̀kánjúà rú ní orílẹ̀-èdè Yorùbá. Òun lógún iṣẹ́ o. Àfi ká pera wa ṣàkíyèsí. Kò sí iye ẹbọ, kò sí iye ètùtù tó lè ré ègún tí a mọ̀ pé kínní ló ń jẹ wá ń yà. Ẹ jẹ́ á dojú ìjà kọ. Ká pinnu lọ́kàn wa pé àwọn èèyàn yìí àwọn ò ní fipò tàn wá. N tá ń béèrè ẹ jẹ́ ká tẹnu mọ́. Ká tẹ̀ wá lọ́wọ́. Ọ̀kánjúà, ẹ jẹ́ á rúbọ ọ̀kánjúà. Tinubu tí mo mọ̀, ààrẹ Bọ́lá Tinubu tí mo mọ̀, kì í ṣe orí ààrẹ báyìí o. Bọ́lá Tinubu tí mo mọ̀, ó jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ kí ènìyàn, ó nífẹ̀ẹ́ ènìyàn, ó ń wá gbéga ènìyàn. Tá a bá ń fi, tán bá ń gé orí tọrẹ, mi rò pé a jẹ́ ẹni torí sì máa wà lọ́rùn ẹ̀ lónìí. Kò sí tí ò lè fi tọrẹ fún ẹ̀dá ẹgbẹ́ ẹ̀, kẹ́ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ lè gòkè. Àkíyèsí pé àìmọye tó tó ara ẹ̀ dìde. Ẹlẹ́yàmẹ̀yà kò mọ ẹlẹ́yàmẹ̀yà. Ìbá jẹ́ Haúsá, ìbá jẹ́ kíní, ìbá jẹ́ Ànàgó, ó ṣetán àti ṣe oore fún ìyẹn ààrẹ Tinubu, Bọ́lá Tinubu. Ṣùgbọ́n gbà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè, ó ti yàtọ̀ sí àwọn ṣe rí k'Ọlọ́run ràn wá lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò yé àwa gẹ́gẹ́ bí ènìyàn, ìtaláwa, a ò mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé. Ipò ẹlẹgẹ́ ni, kò sẹ́ni tó ń dé ipò yẹn tó ń dá ọwọ́ wù. Ipò ayé, ipò gbogbo ẹ̀, ipò àwọn alágbára ni. Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ààrẹ, ó jẹ́ aṣojú tí gbogbo ayé ń rí. Ohun tó wà lẹ́yìn kí ló ń pè ọfà, ó ju òjé tó wà lẹ́yìn ẹ̀fà, ó ju òjé. Ó ní pé gbogbo ohun tí kí ni a lè pè gẹ́gẹ́ bí program tí wọ́n ti rò pé wọ́n á bá ní ipò, pé báyìí àkọọ́lẹ̀ báyìí àfikélé lọ báyìí àfikélé lọ báyìí, ohun tí wọ́n rò kọ́ náà bá. Àti ìyẹn láti fi yé wa pé a ti dé irú ipò yẹn. Àwọn kan wà tán tún adarí wa gbogbo ipò láyé yìí. Pàápàá ẹni bá ti lè débi gómìnà, òun náà ládarí. Kì í ṣe gbogbo ohun tó àtinúdá gómìnà àbí ààrẹ lórílẹ̀-èdè táwa yìí ló lè múṣẹ o. A sapá ẹ̀, ṣùgbọ́n àwọn kan wà
tó tún gbọ́dọ̀ gbọ́ràn sí lẹ́nu tó jẹ́ pé bọ́rọ̀ ṣe rí gan-an rè. Now nǹkan kan dá mi lójú wípé tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ kì í ṣe ipò téèyàn ń dá pàṣẹ, kì í ṣe ipò àṣẹ, kì í ṣe ohun tí a fẹ́ ṣe ló gbọ́dọ̀ wá sí ìmúṣẹ torí ó níbi tó ń pè ní due process tó gbọ́dọ̀ là kọjá. Tó bá tako ohun táwọn yẹn fẹ́ ó di dandan kí aráàlú má ṣàǹfààní, kó má jàǹfààní. Ó lè rí báyìí torí àwọn nǹkan àtúnṣe ó kúnlẹ̀ tí ààrẹ wa bá. Kì í ṣe ènìyàn, Bọ́lá Tinubu kì í ṣe ọ̀dájú ẹ̀dá. Kì í ṣe ọ̀dájú tó nífẹ̀ẹ́ sí ìyà. Kì í ṣe ti Yorùbá ṣùgbọ́n gbogbo orílẹ̀-èdè. Ó lè rí báyìí, ọ̀la ń bọ̀ á dà. Mo fi nǹkan dá mi lójú wípé kí ààrẹ kó tó fi ipò yìí sílẹ̀ orílẹ̀-èdè yìí ìyàtọ̀ rere á wà. Láìpẹ́ láì jìnnà ọmọ Nàìjíríà á dunnú lórí ìjọba ààrẹ Bọ́lá Tinubu. Ohun tí wọ́n nílò kò ju wípé ẹ má jẹ́ kí àdúrà ni wọ́n nílò, ìfọwọ́sowọ́pọ̀ ọmọ Yorùbá. Ẹ má jẹ́ á dojú ìjà kọ ààrẹ yìí. Àǹfààní la ní gẹ́gẹ́ bí ẹ̀yà Yorùbá láti tún torí gbogbo àṣeyọrí ààrẹ wa Bọ́lá Tinubu àṣeyọrí Yorùbá ni o. Kò sí tán bá ṣàṣeyọrí lónìí wọn á ná ọmọ Yorùbá. Wọ́n bá tún dáadáa náà dẹ̀ máa ṣe. So ẹ má jẹ́ á wò bíi pé ó lè rí báyìí. Ẹ jẹ́ á pawọ́pọ̀, ẹ jẹ́ á sowọ́pọ̀, orílẹ̀-èdè yìí ń bọ̀ á dà ní ìjọba Bọ́lá Tinubu. Ìkan yẹn dá mi lójú. Wọ́n ń ṣọdún kan báyìí, ọdún mẹ́ta sì wà. Ẹ á gbàdúrà k'Ọlọ́run tún lọ́rẹ ẹ̀mí kálukú ká tún rí jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nǹkan kan dá mi lójú. Ìjọba yìí á sàn wá, á san gbogbo Nàìjíríà, á sàn wá sówó, á sàn wá sálàáfíà. Ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá, ìṣọ̀kan làwa gbé dání torí láìsí ìṣọ̀kan kò ságbára. Láìsí ìṣọ̀kan ilé ò lè tò láàrin ilé, láàrin ìlú. Láìsí ìṣọ̀kan nínú ìlú Ọlọ́run má jẹ́ kí ìlú wa ó dàrú. Ó ní pé gbogbo ẹ̀dá tó bá ti ń wá ṣọ̀kan ló jọ ọmọ ẹgbẹ́ wa. Gbogbo ẹ̀dá tí ò ṣe tán láti jàgídíjàgan, ẹgbẹ́ yìí ò fàyè lẹ̀ fún jàgídíjàgan. Ẹgbẹ́ olórí pípé, kò sọmọ Yorùbá tọ́lọ́run ò dá dáadáa. Ní tí Yorùbá fi ń jà. Làákàyè, orí pípé ló mú ìran Yorùbá daṣẹ́wájú. Ẹ lọ wo ìran Yorùbá. Gbogbo ẹ̀dá tó bá ṣe tán láti gbé ọpọlọ kalẹ̀ fún ìtẹ̀síwájú àti gbéga ọmọ Yorùbá, ìran Yorùbá, orílẹ̀-èdè Yorùbá, òun lọmọ ẹgbẹ́ yìí. So nọ́mbà tá a lè pè mí sí òun ni 08068334743.